Alhamdulillah abdulhamid Sunnah is winning. Alhamdulillah abálu Ọ̀yọ́ dúpẹ́ o pẹ̀lú gbogbo bọ́n ṣe máa ń dìtẹ̀ Sunnah tó àwọn onísúnà ló ń dì máàmù káàkiri gbogbo ìlú báyìí o àti rògbòmọ̀ṣọ́ Ọ̀yọ́ tún lélẹ̀ bí ó ṣe máa kárí ilẹ̀ Yorùbá ní alágbára lọ ẹ gbọ́rọ̀ yìí kẹ́ ẹ lè mọ oríyàn tá a yàn ní máàmù. àwọn ni the best in fact tọ́yọ́ bá ti mú wọn gẹ́gẹ́ bí ìmáàmù àti ṣoríire lọ́yọ́ ni wọ́n academician ni wọ́n in fact òyìnbó ni o lárúbáwá ni o. ẹ jẹ́ kí n sọ gbólóhùn méjì. Yesterday I had an opportunity of talking with a person. Can go, sir? Yes, sir. Money, this is not a matter of ambition. It's a matter of sunnatic requirement. Tọ́lọ̀ ń fẹ́ ká ṣe lórí ilẹ̀. Mo ní ẹ wo bí tọ́lọ̀ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ wo. Ọlọ́ni wa ibi kàlá Ibrahim rabbuhu bí kalimati fàtàmà kunna qala inni ja'iluka linnasi imaman. Ó ní kọ́lá ọ̀mí ìlú yàtọ̀ lọ́ní láàyè náà ló hadíyà sọ̀rọ̀ ni. So tá a bá ti rí nínú ilé tọ́lọ̀ ń fi àmánà sí somebody who possesses a cerebral ingenuity, an intellectual profoundness, and an academic compatibility to man that position efficiently, effectively, and competently. Kí ló dé tá a máa wá káàkiri mọ́? Allahu Akbar. Mo sọ fún àwọn tá a jọ wà ní orí ìkíyìn lánàá mo ní lóòótọ́ gbogbo wa la lẹ́tọ̀ọ́ sí. Mo ní ṣùgbọ́n ẹ máa rántí ìjẹka o. Tọ́lọ̀ ń bá yàn àwọn ànábì méjì lórí ìlú kan yóò fi kan sọ̀gá yóò fi kan sọ máa sẹ́ni o. Àwọn méjèèjì ni ó sì yóò jíṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí Musa àti Haruna gẹ́gẹ́ bí Ibrahim àti Lutu. Tí ọba sì ṣàdúrà fún aníwátàrápẹ́ àléjì ìfìlà àkèrè ní tọ́ba jẹ́ ọ̀kan. Tọ́ba jẹ́ méjì aníwátàrápẹ́ àléjì máa fi àkèrè ní kí ẹ bá pọ̀ aníwátàrápẹ́ àléjì ìfìlà àkèrè. Kódà tọ́lọ̀ ń bá dá ànábì kan yẹn yóò tún yẹ àwọn tàbí kì àwọn tàbí ìta ànábì ṣùgbọ́n ànábì ni Ọlọ́run fi so lórí wọn. Mo ní Ọlọ́run wo ẹni tó lè mú iṣẹ́ yẹn dógóńgó fa in lam taf'al fama ballagta risalata. Ọlọ́run ní kí ẹnìkankan ọba ṣe dógóńgó ta ni ó ṣe tójú wa ànábì náà lọ. Tó ń ṣe fáàrí o wallahi tí tóbi Ọlọ́run fi sọ̀rọ̀ ìzáàrò jìnnà nínú ṣùkùn kéyìn jẹ́wọ́ orí Ọlọ́run táwọn èèyàn ó fi dúpẹ́ ní o. Fáàmà di mẹ́tìrọ̀ bí káfáà di ṣùkùn wallahi pé nídìíra kankan lẹ́mìí. And I don't prove myself to be about others. But lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí lórí òkú Ọ̀yọ́, we need to launch Ọ̀yọ́ into global arena. We need Ọ̀yọ́ to be heard too. Kí wọ́n gbọ́ Ọ̀yọ́ everywhere. And this is what I was telling somebody yesterday. It's not a matter of ọ̀rọ̀ ìmọ̀mù ti kọjá àyọ̀ àná sùn ní ìsìn. Káwájú kò bí kankan máa retí pé ẹ̀yìn tó ní ẹ̀fẹ̀ gbẹ̀rẹ̀ léyàdé. Ojú ni wọ́n fẹ́ gbé láìsí àwẹ̀dé kí ló kàn nípa àwọn ìlú wọn fún wa ní àríwá àbá sábẹ́ lọ sí lọ́hùn ni. That is my mission for you and I need everybody to realize that. So everybody mọ̀ pé Ọlọ́run kí wá parí ọ̀rọ̀ mi. Àlùfáà ní máa yù bá dẹ́rù ìkáwọ́lù alágbà wà má ànàbìtò láàmú ìlàbí. Àdéhùn tó Ọlọ́run sọ fún òun ní ìpadà láyé. Máa yóò bá jẹ́rìí kódò àrẹ́jà fún òun ní replace ọ̀rọ̀ pẹ̀lú nǹkan mi tó òun ní sábòsí lẹ́rù pọ̀. Tó Ọlọ́run ní sábòsí wa lórí ọ̀dọ́ èyí ń dání lójú kí ó yàn tó dàpọ̀. Èmi sì ni ó jẹ́ èmi lọ́kàn. So èmi ni ọ̀tọ̀ lóye kàn mí ọ̀tọ̀ lóye wù mí. Àwọn òye wù mí pọ̀ nítòótọ́ ṣùgbọ́n òye kàn mí ẹnìkan ni. Alábí pọ̀ṣọ̀ ní inṣàlá ọ̀rọ̀ mi wọ́n pọ̀ṣà. Alhamdulillah ìmáàmù Ọ̀yọ́ lẹ́ ń gbọ́ látẹnu wọn yẹn o from ọ̀rọ̀ tí wọn náà ń gbọ́ yẹn ṣé o máa gbóòórùn perfect understanding of the deen ṣé o máa rí academic progress tó yanrantí ṣé o máa rí kéwú tó dúró déédéé tó ṣe é fi yangàn Allahu Akbar ìyẹn túmọ̀ sí wípé àwọn èèyàn mọ̀ nǹkan tó dáa ok onísùnà ni wọ́n wá wò kó o lè mọ̀ ipá àwọn èèyàn mọ̀ nǹkan tó dáa kò síbẹ̀ lè bọ́ onísùnà lórúkọ jẹ́ tó onísùnà náà ló máa lékè nítorí pé òótọ́ náà dúró lé àwọn èèyàn dẹ̀ mọ̀ nǹkan tó ń lọ nǹkan tẹ́ máa fi mọ̀ ní pé ṣé onísùnà làwọn tó yàn wọ́n even ọba tó buwọ́lù gan kò ń ṣe mùsùlùmí gan even àwọn tí ò ń ṣe mùsùlùmí gan wọ́n tún mọ òótọ́ yàtọ̀ sí rọ́ wọ́n kàn lè máa wò yín o kàn máa wò yín láwò rùsùkún tẹ́ ń wúra yín láwò rẹ́rìn o wọ́n mọ àwọn tó jó lóòótọ́ wọn ò ní tẹ̀ láwọn tó ń parọ́ tọ̀ wọ́n in the name of humanity sọ́nù.
ẹ̀yin dẹ̀dẹ̀ rẹ̀ máa pẹ̀lẹ́ ẹkún o ọlọ́àbá wò yín sàn lórí ọ̀rọ̀ ìmáàmù wa tuntun yìí. Mo ti rí Sachet Milo ó bá ń ṣépè fún ìmáàmù tuntun ó ní pọ́lọ̀ ní jẹ́ kán tẹ̀lé ideology Salafiyya ká má tẹ̀lé Kùránì sọ pé Ànábì sọ pé gẹ́gẹ́ bí understanding àti explanation àwọn aṣíwájú anú ẹ̀sìn tán bá ṣe bẹ́ẹ̀ bàbá yín dẹ̀dẹ̀ rẹ̀ kán máa tẹ̀lé kán máa ṣe dọ́gọ́gọ́ ọ̀dẹ̀ ṣé gbogbo ètò wọn àìdí fún Malam àtàbà sáàdì yẹn ó ṣe ń rí ẹni.